ṣáájú àkókò yìí ni mo ti sọ fún wa nípa ìbáṣepọ̀ tó wà láàárín àṣà àti ẹ̀sìn. Àwọn oríṣiríṣi àwùjọ ló sì wáyé nígbà tí ìṣòro náà wípé gẹ́gẹ́ bí o ṣe ṣẹ́yìn a ò lè sọ pé ẹ̀sìn náà pé tá a bá yọ ọwọ́ àṣà sẹ́yìn. Wọ́n ní kò sàlàyé nígbà náà pé àṣà àti ẹ̀sìn ó dàbí omi tí a fi tẹ̀bà tàbí gàrí tá a fi tẹ̀bà ní. Ó ṣòro ó nira láti yọ ọ́ kúrò ní inú ara wọn. Láti fìdí èyí múlẹ̀ nínú ìlàkàkà wa nínú ìrònú wa títí adé nínú ìjọ onítẹ̀bọ̀ kan tí a pè ní àbí Baptist Church ní agbègbè sọ́ọ̀lì nínú Ìlọrin níbí. Láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ìsọ̀rọ̀ wọ́n ṣe ayẹyẹ tàbí kàtàkùn ìdúpẹ́ ìlàjì ọdún pẹ̀lú sísàfihàn àṣà lóríṣiríṣi ẹ̀yà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe àfihàn àṣà àti ẹ̀yà Yorùbá, wọ́n ṣe àfihàn àṣà àti ẹ̀yà Ìgbò, bákan náà wọ́n ṣe àfihàn ẹ̀yà àti àṣà Haúsá. Àjọ tí wọ́n wá ní oríṣiríṣi gẹ́gẹ́ bí àti ń wò yìí. A ní ọba tí ó jẹ́ ọba Haúsá, bákan náà wọ́n ní ọba tí wọ́n pè ní ọba Ìgbò, bákan náà ọba Yorùbá ó bẹ̀rẹ̀ nínú ìlú náà. Ìsìn náà ó lọ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí péré ní wákàtí mẹ́fà ni wọ́n ti àfihàn àwọn àbí oríṣiríṣi orin ní àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n kọ nínú ìsìn náà. Àwọn ọmọ wa ní ìpele ohun tí àwọn olùjọ́sìn wọ́n kọ́ sórí tí wọ́n sọ nípa ètò náà, ojú tí wọ́n fi wò ó pàápàá oníwàásù àbí sọ pé olùṣọ́àgùntàn ìjọ náà olùṣọ́àgùntàn olùwàsẹ̀bù pé ohun tí àwọn náà tí wọ́n sọ àlàyé tí wọ́n sì agbọ́dẹ́nu ọba Haúsá, agbọ́dẹ́nu ọba Yorùbá, bákan náà agbọ́dẹ́nu ọba Ìgbò. Fídíò mi tí yóò mọ̀ wá lẹ́yìn èyí òun ni àlàyé tí àwọn èèyàn ṣe àti bí àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n ti kọ orin tí wọ́n fi Ọlọ́run lógo. Haúsá ni mo jẹ́ ni, Ìgbò ni mo jẹ́ ni, kódà mo jẹ́ Yorùbá, mo tó dájú ní Ọlọ́run kan náà ni ó wà, Ọlọ́run kan náà ni à ń sìn. Orúkọ yóò wù olùmọ̀ pé yóò wù olùmọ̀ sí ìgbàgbọ́ yóò wù nípa rẹ̀. Mo ti àgbà wípé tá a bá gbà ìgbọ̀ ọ̀kan ní Ọlọ́run, a ò lè dì láti pa ara wa, a ò lè dì láti yan ẹnìkan ní pọ̀sẹ̀ ẹni tó ṣáájú. Lẹ́yìn fídíò àwọn àlàyé nípa àwọn àṣà àti ẹ̀sìn yóò wá sí ìjùmọ̀ náà. Akọ̀lá láti lè jẹ́ wáyà jẹ́ àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n dára rárá. Please subscribe.